DPO ní case tí mo rí níwájú mi wọ́n ní kidnappers wọ́n lè dẹ̀wọ́ lé báyìí wọ́n ní family matter ni mo ní àbí o ẹ̀rí báyìí mo ní nǹkan tí mo kàn fẹ́ sọ kó lọ́n sọ fún kàdúkú rẹ̀ bí iṣẹ́ owó ìbáṣe mi ó fẹ́ mi mo bímọ méjì fún ẹ ó gbóbìnrin mi wà ká mi mọ́nu ilé gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ mi ò bá ẹ jà mi ò bẹ wọ ó sì bẹ̀rù Ọlọ́run ọmọkùnrin àmọ́ ju gbogbo ẹ̀ lọ èmi ò ní sọ kankan ju wípé ó ṣe mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore can I go níbi oní àwọn ọmọ táwọn fẹ́ sọ sí ju wípé ṣé bẹ́ẹ̀ tó kó kidnap rẹ̀ ó dẹ̀ ti rí báyìí kó kidnap rẹ̀ so wípé bí kò à ń gò ó ní máa sanwó bail gbèsè náà máa sanwó bail mo ní talẹ̀ arrest ní gbogbo wa wọ́n lé mi wáyé tó máa sanwó bail no ni wọ́n wá police is not your friend o àti ṣun àfìgbà tó ń gba 50,000 lọ́wọ́ wa kò sí bí mi ṣe sọ tó àwa kúrò ń bẹ̀ ọ̀rẹ́ mi ti gbé mọ́tò dé mo sọ fún gẹ́gẹ́ pé ó dàbọ̀ ó ní ibo mo fẹ́ kó o máa lọ mo ní ilé ọkọ of course ó ló sọ ilé ọkọ òun mo ní ẹ̀ mo ṣáàtì bẹ̀yìn lánàá ó ní òbẹ̀ mi ọkọ ẹ̀ nísìnyí kò rí ẹ̀ fọlọ́pàá mú mi ó ní mo kidnap ẹ̀ ṣé kó tó wá fọlọ́pàá mú mi again ni babe stop má lọ lé ọkọ ẹ̀ thank you ó save mi bẹ̀ yẹn ó ṣe bó má lọ lé ọkọ ẹ̀ ló bá ní mi ò sọ fún ẹ ẹni tó wà lẹ́yìn yẹn wọ́n máa padà ṣiṣẹ́ bákan yá let's go bá ní òun ò lọ bó bá sọ̀kalẹ̀ bá lọ bá ó fọ́ ọmọ léjìká ní go with him go please I don't want to go with him you have to go tó bá bá lọ papọ̀ nísìnyí àwọn ìpadà sílé wàá máa fi opportunity yẹn rí mi ó náà ti fẹ́ páàkì pọ̀ nílé yẹn and ṣó àtàrò dalẹ̀ èèyàn fẹ́ máa wà ní forget about it I will keep calling you you know how much I love you ọ̀rẹ́ mi bá ní òun máa drive lọ òun máa ṣe kí ní kò lọ ó dẹ̀ calm down now òun máa drive lọ máa drive lọ okay you know what go I will send you something okay you know what let me go back to Kano Abika did not know that way. I want to go back to North. Yes. Okay, if you want to go back to North, everything, to buy the North, my rent, send them all the bills for me. Okay, but come to law, I'm very in color me. Kini, I'm very can room there cousin. Could you back Paris alone? Subhanallah. Hello, Machi. No, I just want to see you once again. And after then, what you enjoy, I'll be going to North. Is that what you want? Yes. Okay. Room, motor. I'm a drop a single tell you. I put a buy. So for my come on, my son. Okay. When you buy your load. Don't worry. Go and pack your load. But you need to go tell you. To back tell you. I feel you're lost. Wa pack your wa ton. Wa do fún Jomi lókan. So to do Jomi lókan. Wa ti pack your àwọn lọ so tell yẹn. Ma wa bye. I will have a nice time. I dey ma lọ síbi tó ń lọ. Okay. I will do that. Yeah, tell me you love me. I love you. I love you so much. Thank you. Ló bá lọ. Yóò mọ̀ yà yín lẹ́nu pé obìnrin àtobìnrin bẹ́ẹ̀ ni obìnrin àtobìnrin ló bá lọ. Nígbà tó yá díẹ̀. Èmi àtọ̀rẹ́ mi don drive lọ. Ọ̀rẹ́ mi sọ nǹkan kan. Nígbà tó déwájú. Ọ̀rẹ́ mi ní I know your plan. What is my plan? Only
I know you want to go and give her send off. How do you know? Ó ní mọ̀ kí mo love ọmọ yẹn. Mo ní no. Mo ní orí kọ́ tọ́mọ yẹn ṣe bẹ́ẹ̀ ni. Ẹni tó ń fẹ́ ó fi sílẹ̀ nítorí tèmi. Tó bá sọ pé òótọ́ ni mo kidnap òun. Pé mo gbé olóbì kan, mo mú òun sínú lesbian. Ọ̀rọ̀ yẹn ò ní mọ́ kékeré náà. Ó ní àjẹ́ máa pa wọ́n. No. Kéèsì kéèké báyìí kó lè máa ń pè àwọn lágbára sí. Ó ní okay. Mo ní okay, no problem. Àǹtí ṣeun. Ọ̀rẹ́ mi ní òun fún mi láyè láti bá a ní kọ̀kọ̀ papọ̀ lẹ́ẹ̀kan. Ó ní if not, ó máa lọ sọ ní fún woman yẹn pé mo ní another person. And nǹkan tó máa ṣe jọ ṣe nǹkan. Ó ní they will not believe me. They will. Máa wo ẹ. Àjọ rẹ́rìn, àjọ lọ. Ǹjẹ́ òun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ báyìí tó fẹ́ lọ ṣe. Ó ti jowú jù. Ẹ wo, tí wọ́n sọ pé èèyàn jowú, lesbian ló jowú jù o. Forget about owó ẹ̀yin ọkùnrin àtobìnrin yẹn. Bó ṣe sọ náà nìyẹn. Mo táwọn délé, àwọn jẹun, àwọn ṣe ó gbẹ. Táwọn jẹun tán, ọ̀rẹ́ mi ní òun bọ̀. Ó bá lọ. Aṣọ lọ kẹlẹ̀kùn yàrá àwọn Peter ni. Pàtó máa kẹlẹ̀kùn Peter jáde. Girlfriend náà jáde. Peter jáde. Wọ́n bá ọsọ Peter pé Peter, I swear, na me go kill you. Peter ní, o ò lè pa mí, èmi ni máa pa ẹsẹ̀. Èmi ni máa pa ẹ́. Ó ga o. Ìwọ, ó di ọ̀rẹ́ ọkọ láti bà ayé ìyàwó jẹ́. Ayé yín jọ máa bàjẹ́ papọ̀ ni. Ẹ ti mọ̀ kankan. Ká tó pọ̀, ká tó fọ ìyàwó ẹ̀ jáde síta. Kí ló ṣẹlẹ̀? Mo ti gbọ́ story yín. Ìyàwó ilé mẹ́ta tẹ́ ń ṣe ṣìnà kiri. Ẹ kò bọ̀ pọ́mọ ọlọ́mọ. Ọ̀rẹ́ mi kò gbégbá tí fún mi. Ìgbà tí tó gbóná para. Kí ni ẹ̀mí kò sọ pé fúláàtì mẹ́ta péré ni. Room and parlour kan. 2 bedroom flat méjì. Bó ṣe wà ní compound yẹn ni. Mo kàn gbọ́, kí ló ṣẹlẹ̀ gan-an? Mo kàn bọ́ta mi, kí ló ṣẹlẹ̀? Àti àbọ̀ta, ó bá di ọ̀rẹ́ mi. Kí ló yẹ kí nìkan? Peter àti ìyàwó ẹ̀ lórí ọ̀rẹ́ mi. Ṣẹ̀dẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ìyàwó rẹ̀ gan. Àti ṣe ń bọ̀ tó wà nílẹ̀ fún mi náà. Ṣẹ̀dẹ̀ tí mo mú òkú tí mo kọ́kọ́ là mọ́ yẹn lórí náà. Kọ́kọ́ jókòó náà ni. Abájá. Ọ̀rẹ́ mi sọ pé sórí ìjà tàbí ẹ̀sìn jà yìí. Ó ní a month la máa fi jà. Ó ní láàrin a month yẹn, ó ní kan náà méjì ó ní màjọ kú ṣá. Òjijọ́ kejì, ó tún wọlé Peter lọ. Kò fẹ́ sílẹ̀kùn. Ṣe rí òkúta tó gbé tó lẹ̀ mọ́ window ẹ̀ báyìí, ó ṣe wẹ̀rẹ̀ sílẹ̀ ni. Wọ ìṣúfẹ́ bẹ́ẹ̀ jà olóòrà ayé. Kí ló ń ṣe lọ́wọ́? Ó ò tí ì mọ̀ kankan. Ó bá bọ́ta. Òun fẹ́ wà lẹ́wọ̀ ọ̀lẹ́ pa. Gẹ́ẹ̀ náà ṣì wà ń bẹ̀. Àbátúnjà. Nígbà tó jọ́ kẹta, ọkọ ẹ̀ bá pè pé ó gbọ́ láti sọ pé òun bá bọ̀bọ̀ tó single guy tó wà nílé yẹn pé òun bá jà kínní kan ló bá ní ṣó ò ya wèrè. Ìyàwó ẹ̀ tó wọ̀ gbé lọ sí UK yẹn ṣé orí yóò jọ burú papọ̀. Bọ́ọ̀ ni ìyàwó ló ń gbé lọ sí UK ṣé ò lè travel mọ́ ní òrùbá mi ò mọ̀. Tí máa send gbogbo wedding invitation yín sí wedding kínní yín sí yẹn orí ẹ̀ máa pé láyé ìbá tó pé òun ó máa sán kú ni. Àwọn ọmọ tó ń bí fún ẹ Ọlọ́run á dá wọn lágbà. Má pe nọ́mbà àwọn òótọ́ fẹ́ sórí burúkú tó bá dẹ̀ sí bí ẹ dá owó oúnjẹ òun kó dín. Ló bá sọ bẹ́ẹ̀ oníkàlùkù àbí tiẹ̀ lára. Pàtó di ìjọ kẹrin Peter fi lọ́pọ̀lọpàá àwọn èèyàn ní kó má lọ́pọ̀lọpàá àwọn nǹkan tó ṣe yẹn ò dá o. Oníṣẹ́ báwọn náà wọnú ilé òun kọ́ ṣe kínní kan àdínkù nǹkan tó ṣe yẹn ò dá. Ó ṣàkó àwọn èèyàn wá wọ́n bẹ̀ mí wọ́n bí ọ̀rẹ́ mi wọ́n ní ká má bínú wọ́n lọ́mọ ìkéré ló ń ṣe Peter àbádákẹ́ ń bẹ̀. Lẹ́yìn ìgbà yẹn a lọ síbi international lesbian tí mo sọ fún yín woman yẹn àti a máa ríra o tó fẹ́ rí mi máa pè mí a máa ríra. Ìgbà tó yá ló bá ní òun máa ń like kí obìnrin méjì máa ṣeré kóun máa wò wọ́n. Woman yẹn sọ bẹ́ẹ̀ bá ní obìnrin méjì máa ṣeré kí ẹ máa wò wọ́n. Ó ní yẹn ó ní ṣé mo ní yẹn kankan tí bí obìnrin tàjọ ṣeré àbí nǹkan mo ní wọn tàjọ ṣe wọn sí bíbá. Wọ́n ní can you invite any one of them? Invite any one of them.